ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi nílé mo fẹ́ ká jọ ṣí ọ̀rọ̀ kan ní iye ni ó ṣeéṣe ká ti ṣàkíyèsí ó dẹ̀ ṣeéṣe ká má ṣàkíyèsí lórí ọ̀rọ̀ àwọn ọmọ wa nílùú káàkiri báwo ni a ṣe ń tọ́mọ kí lè ròǹgbà wa lórí ọ̀rọ̀ ọmọ bíbí ọ̀pọ̀lọpọ̀ wa ń bímọ pé kọ́lọ̀ jẹ́ ká jèrè ọmọ ni but àti ìgbàdúrà pé ìwọ Olódùmarè ọmọ tí mo bí jẹ́ kó jèrè ara ẹ̀ a kì í sábà gbàdúrà yẹn ó dáa bẹ́ẹ̀ téèyàn bá bímọ kó jèrè ọmọ àmọ́ tọ́lọ́run bá ti kó ọwọ́ bàbá ẹ̀ àti ìyá ẹ̀ sápò ìwọ̀nba ni tọmọ tó bá ní lárí àwọn òbí ti máa ṣiṣẹ́ sílẹ̀ torí ọjọ́ iwájú kọ́mọ kọ́ lè yàn kó lè yànjú kóun náà lè tóra ẹ̀ mú lọ́lọ́run ṣe ní ká máa bímọ òbí ẹ má tara yín lóṣì débi pé ẹ máa rò pé tọmọ yín bá dàgbà ló máa sọ yín dọlọ́lá rírò ní tèèyàn ṣíṣe ní tọlọ́run ẹni tó bímọ tọmọ ẹ̀ kú ní kékeré kò rò ó máa rí bẹ́ẹ̀ ẹni tó dẹ̀ bímọ tọmọ ẹ̀ dàgbà tí ò fi ọlá tó ní mọ́ kò rò pé bẹ́ẹ̀ ló ṣe máa rí ẹ jẹ́ ká kọ́kọ́ sáré bọ́mọ ṣe máa yàn bó ṣe máa yanjú kọ́mọ lè yàn fún ara ẹ̀ èmi nílé ni mi sí lábẹ́ òbí mi bọ̀ abẹ́ Ọlọ́run Elédùmarè ni mo wà òbí mi a máa gbàdúrà pé kóun jèrè ọmọ lóòótọ́ bọ̀ tí bá wá dájú ẹ̀ tí mi bá wá fún ní nǹkan tó fẹ́ ńkọ́ tó fẹ́ pokùnso ni so ẹ jẹ́ kí gbogbo ẹ̀yin àwa òbí pátápátá kárò kí ni àwa wí tí mo wí kí ló dálé lórí bí kìí ṣe ọmọ tó post ní TikTok lẹ́nu ọjọ́ mẹ́ta pé ó poison gbogbo àwọn tó wà lé papọ̀ mọ́ boyfriend ẹ̀ papọ̀ mọ́ girlfriend tó bá pé ex boyfriend ẹ̀ ni gbogbo yín lẹ́nu rí program yẹn gbogbo yín lẹ mọ̀ mo rí pé wọ́n fọmọ yẹn ní 20 something years but ṣé mọ̀ fọmọ yẹn padà jáde ṣá ọmọ yẹn á tún wá gbé the same experience á tún wá ní date kó tó bá fi máa jáde ẹ̀ ní dààmú mọ́ especially Nàìjíríà ẹ̀ kì í pẹ́ gbàgbé nǹkan ẹ̀ ní dààmú mọ́ another person àtúnjà mọ́ ẹ̀ now àwọn ọmọ tí wọ́n ti bàlágà tán ti tó lọ lé ọkọ tẹ́ ní àfi dandan kan lọ yunifásitì báwo lẹ ṣe mọ ìrìn àjò wọn báwo ni ìrìn àjò wọn ṣé mọ̀ pé ẹnu ọjọ́ mẹ́ta yìí náà wọ́n invite àwọn mẹ́fà àwọn méje náà pé wọ́n wá sí house party tọ́dẹ̀ wá àwọn mẹ́fà tí wọ́n rí wọn mọ́dé ní ṣe rí police station tẹ́ ń wò yẹn business ìyá àwọn ọlọ́pàá làwọn ọlọ́pàá ń ṣe o Ọlọ́run ọba Elédùmarè ní olùdáàbòbò ẹ má rò pé bí ọlọ́pàá kan tó lè dáàbòbò yín ẹ má rò pé bí ó ní báràkì àmì kan tó lè kú nítorí yín tí nǹkan bá ṣẹlẹ̀ wá do the best and leave the rest ni because ẹnu gbà tẹ́yìn gbéṣẹ́ wá fún wọn pé káwọn ṣe yẹn 1 million èèyàn tó ti rán wọn ṣẹ́ náà tó ti sanwó ẹ̀ àwọn dẹ̀ ni wọ́n wà after payment torí pé àwọn náà lọ́mọ ní school àwọn náà ń tọ́jú ilé wọn níyàwó wọn lọ́kọ the same bá ṣe rí làwọn agbófinró àtàwọn lọ́ọ̀yà ta ló ń kó ẹjọ́ lọ bá bẹ́ẹ̀ náà ṣe rí oníkálùkù wá nǹkan tó máa jẹ ni now ọ̀rọ̀ mi ò ní pọ̀ jù ọmọ mi gbọ́dọ̀ kàwé ọmọ mi gbọ́dọ̀ ní masters ọmọ mi gbọ́dọ̀ ní gbogbo ẹ̀ fine Ọlọ́run ló fún yàn ṣe tẹ́ bá sọ pé ọmọ yẹn máa ní mọ́mì ṣe mọye àìmọye àwọn ọmọ tó jẹ́ pé bọ́ ṣe ń wọ school báyìí náà gboyún tí school yẹn damage tó jẹ́ pé ọmọ náà padà lọ fi tọ́ gbogbo nǹkan nínú kádàrá mọ́mì ṣe mọ̀ pé torí kọ́mọ yẹn kó lè yanjú lẹ́yìn ṣe ń sáré àti rówó kẹ́ lè fi tọ́mọ yanjú bẹ́ẹ̀ dá ò bá gba kádàrá Ọlọ́run má jẹ́ ó padà gba kúdúró ni àgàgà àwọn ọmọbìnrin wa tọ́mọ bá ti ń pé 5, 6, 7 years ní this time around mọ́mì mi dáàdì mi ẹ jẹ́ kí ó máa níṣẹ́ ọwọ́ ẹ jẹ́ kó rí ibi tí wá ti mọ́ mi ìfẹ́ sọ̀rọ̀ débì kan bọ̀ má padà sọ̀rọ̀ débẹ̀ lórí ọ̀rọ̀ àwọn ọmọ yín tẹ́ náà wà ní yunifásitì àwọn ọmọ yín ò sí ní yunifásitì o klọ́ọ̀bù náà wà wọ́n gbàgbó lọ rẹpẹtẹ eléyìí tó bá ní lọ́kì ọkọ tó máa fẹ́ sílé abẹ́ ẹlòmíì àti wọ́ọ̀sì ju tìyá tó ti bí fi gbogbo abẹ́ ìbímọ lọ kí nìyẹn dẹ̀ ni a máa mú ìkorò wọnú relationship ó máa ń fa damages wọnú relationship tí ọ̀pọ̀lọpọ̀ single mother fi wà lénìí ọkùnrin mi ò ní lè lanu sọ̀rọ̀ pé nǹkan báyìí mọ́mì nǹkan báyìí ni nǹkan tọ́mọ yín ṣe mo fẹ́ mọ yín níṣu lọ́kà nǹkan tí mo bá lábẹ́ ò dáa rárá wọn ò ní lè sọ̀rọ̀ látọ̀bà pé mọ́mì don't worry kò sí problem mọ́mì a máa settle tó bá yá kò ṣeé fẹnu sọ níbọ̀ irú èmi máa sọ fún ìyá ẹ̀ èmi tí mo lè sọ fáwọn àna mi pé ẹjọ́ mi ò bọ́mọ yín ní virgin o ẹ má rò pé mo bọ́mọ yín virgin I'm very sorry to say this mo máa sọ which is téèyàn bá ti ní àmójútó ọmọ dáadáa mọ́mì iṣẹ́ tẹ́ kó lé kàn tẹ́ ẹ fẹ́ ṣe dọ́dọ́dọ́dọ́ torí ọmọ yín ti ń ṣe iṣẹ́ tó jù bẹ́ẹ̀ lọ tó worst ju iṣẹ́ títí yín let's go back ẹ jẹ́ ká go back ní nǹkan tí àwọn ìyá yín fi tọ́ yín ẹ̀yin mọ́mì wa ẹ̀yin mò ń bá sọ̀rọ̀ àwọn ìyá yín tọ́ yín tó jẹ́ pé lóòótọ́ náà lówó lọ́wọ́ àmọ́ wọ́n tọ́ yín ní ẹ̀kọ́ tó jẹ́ pé ẹ̀yin náà dàgbà ẹ dàgbà tán ẹ smile ẹ ríra yín ní rí dáadáa ẹ wá fẹ́ tọ́ ọmọ ẹ wá gbé iṣẹ́ ga ju ọmọ yín lọ mọ́mì ẹ tọ́jú àwọn ọmọ yín
ẹ má yẹ sọ àwọn ọmọ yín di rádaràda. Òbí tó bá jìyà lórí ọmọ tó dààmú lórí ọmọ tọmọ yẹn wá ní lọ́kì torí gbígbé wọ̀ ó máa ní respect gan. Can I tell you the reason why some in-laws don't have any respect lọ́wọ́ ọkọ ọmọ wọn lénìí? mi fẹ́ sọ̀rọ̀ deep. Ẹ jẹ́ kọ́ ọmọ yín ní ẹ kọ́ ọmọ yín lẹ́kọ̀ọ́ pé kóun náà lè dára ẹ̀ mú kó lè dá tọ́jú ara ẹ̀. Ẹ má tọ́ ọmọ yín nítọ́ pé tó bá ti dàgbà kó gbọ́dọ̀ máa mú wálé ni. Kí ni yẹn ṣe ń fa damages sí ara? Ẹ mọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ lóbìnrin ló ti kú dànù torí iPhone. Ọ̀pọ̀lọpọ̀ ọmọbìnrin ló ti kú dànù torí owó, torí mo fẹ́ tọ́jú màmá mi. Màmá ẹ lè gbin àlùbọ́sà kẹ́ ká ẹ̀fọ́. Bàbá ẹ lè gbin àlùbọ́sà kẹ́ ká ẹ̀fọ́ o. Nǹkan tẹ́ bá gbìn náà lè máa ká o. Ẹ jẹ́ kí àwọn ọmọ yín kan kọ́ iṣẹ́. Tán bá kọ́ iṣẹ́ tán tí àyè ṣọ́ọ̀bù bá yọ ẹ jẹ́ kí wọ́n ṣe é. Tí àyè ṣọ́ọ̀bù bá yọ torí ọwọ́ òrìn bákan náà, tí àyè ṣọ́ọ̀bù bá yọ ẹ jẹ́ kó jókòó síwájú ta lẹ́yìn. Ayé àtijọ́ àwọn hairdresser wọ́n máa ń gbé kíní irun orí báyìí síwájú ilé ni, lógò tá mọ̀ láyé àtijọ́ nìyẹn tá máa fi mọ̀ pé onídìrí lẹ́ni. Gbogbo ìwé tẹ́ lọ́nkà mo fẹ́ fi gbogbo ẹnu sọ fún yín pé zero ni nǹkan tó yẹ kí àwọn ọmọ yín kà. Mi sọ pé kẹ́ má kàwé o, ẹ má put mi wrong o tí agbára yín bá gbé, but àwọn ọmọ tẹ́ lọ rán nílé ìwé lénìí kì í ṣèwé ni wọ́n lọ ń kà o. Ẹ gbàgbé léèsì ayé àtijọ́ tọmọ yín wọ̀ tó bá délé, tó bá ti dójú ọ̀nà skul tó lọ yẹn ó ti change aṣọ. Tẹ́ bá rí lórí TikTok gan ẹ lè mọ̀ pé òun ní mọ̀. Mọ́mì, dádì, àwọn nǹkan kan ṣẹlẹ̀ sáwọn ọmọ yín tó jẹ́ pé mi ìfẹ́ fẹnu sọ ń bí. Tó dáwọn ọmọ yẹn náà máa wò mí, wọn ò dẹ̀ lè fojú rere wò mí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Èmi nǹkan lè bùn mí lépè kò kàn nílé type ẹ̀ sábẹ́ kọ́mẹ́ǹtì ni. But ẹ jẹ́ ká tọ́ ọmọ wa nítọ́ pé tọ́ mo ti sìn ẹ́ débi tójú òtí ní tiẹ̀. Àwọn skul tẹ́ rán wọn lọ damages lẹ́ fi ń ṣe fáwọn ọmọ yín nísìn this time around. Mo ní parọ́ fún yín torí ọ̀pọ̀lọpọ̀ wọn lẹ́rù pé tán bá ti kàwé tán wọ́n máa sanjọ́ fún yín, bọ̀ kí nìkan tó padà hẹ́ǹdì ẹ̀ ẹ jẹ́ ká sọ ọ́ láàrin ara wa. Ó ní ibi tí mo mọ̀rọ̀ lọ in case bá lẹ́ni tó fẹ́ challenge mi lórí ọ̀rọ̀ tí mo sọ yìí, ìgbà yẹn ni màá ṣẹ̀ wá túṣu dé sàlẹ̀ kòkò. Ẹ̀wọ̀n pé téèyàn bá ti tán ṣe ń gán mo rí mi kì í jábọ́ ẹni àwọ̀, bọ̀ mo sì kọ́kọ́ fọgbọ́n sọ ọ́nà kórí kálukú lọ fi òye gbé torí káyé wa má padà bàjẹ́ kọ́mọ yín lè fi yín tẹ́lẹ̀ fọmọ ọlọ́mọ yín fi yan gan ló jẹ́ kí n sọ̀rọ̀ yìí. Ọmọ yín ọkùnrin náà ẹ jẹ́ kó wá nǹkan ṣe, ẹ dẹ̀ kọ́ wa lẹ́kọ̀ọ́ lé bí wọ́n ṣe ń gbé pẹ̀lú obìnrin, ẹ̀kọ́ obìnrin lẹ́kọ̀ọ́ lé bí wọ́n ṣe ń gbé pẹ̀lú ọkùnrin. Kì í ṣe pé kóbìnrin lọ sí relationship láti lọ máa ja ọkùnrin lólè tàbí láti lọ damage ẹ̀mí ẹ̀. Òye yín kì í ṣe bẹ́ẹ̀, ẹ kọ́ wa lẹ́kọ̀ọ́ tó dáa, but ìyá tí ò lẹ́kọ̀ọ́ báwo ló ṣe fẹ́ kọ́ ọmọ tiẹ̀? Ibi tí issue wà gangan nìyẹn. Gbogbo wa dẹ̀ nílà ń rò papọ̀ yìí, tá a bá dé school tán sìn bọ́ ṣe kọ́ ilé ilé yàtọ̀ sí bọ́ ṣe kọ́ ilé ilé, àwa rò papọ̀, àwa bẹ̀ sí ń touch mentality ara wa, àwa bẹ̀ sí ń change ẹ̀. Mo sọ fún yín pé a lot of damages ní àwọn schools tẹ́lẹ̀ ráwọn ọmọ yín, a lot of damages ló ń dá sílẹ̀. So ẹ̀yin òbí ẹ need special home training fún ọmọ yín gidi tó yàtọ̀ sí I must go to office, ebi ò gbọ́dọ̀ pọ́ mọ́ mi, kíndé kan gbọ́dọ̀ ebi ò lè pa. Home training látara bàbá ìyá, òun gangan ni homework, òun gangan ni the best education tí ilé ayé ta wà yìí fi lè ní ìsinmi, tí ò fi ní sí more ritualist mọ́. Torí dìmọ̀ ọmọ yín bá ṣe ń sọ pé bí boyfriend ò bá ní iPhone òun ò lè fẹ́ ní dìmọ̀ bí àwọn ọmọkùnrin yẹn náà ṣe máa sáré àsápajúdé. Ẹni tó bá ní àrònú jinlẹ̀, mi rò pé mo wọ́ ti ìbú pẹ̀lú nǹkan tí mo sọ yìí, bọ́ tó bá tún bú mi náà mo wà okay pẹ̀lú ẹ̀, àmọ́ ẹni tó kàn ló mọ̀, aburú ò ní kàn wá o. I come in peace.